Ọlọ́run bá
fi ṣiṣẹ́ Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá Ìwà fi ṣọ́rẹ́ Olúwa ọba ògo Ìwà fi ṣọ́rẹ́ Olúwa ọba ògo. nítorí pé Ìgbà tó bá mi ń halẹ̀ ìwọ ló kọ́ lọ́gbọ́n. Ó jẹ́ kó mọ̀ báyọ̀ fẹ́yìn ní kó má yọwọ́ kọ́wọ́. Àti ìgbà yìí ni mo ti ń rògbò rẹ̀ nínú ayé mi. Gbàdúrà jàmọ́lá bàrà fún ọ, ọba ògo. ẹ̀rù jẹjẹ bàbá aláàfin ẹ̀jọ̀wọ́ ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin ẹ̀jọ̀wọ́ àwọn máa ń dúró sàlọ̀ sórúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin àjọgbọ́rọ̀. Ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin àjọgbọ́rọ̀. Àwọn ọmọ àti òòjà lọ sórúkọ rẹ̀. Jésù yóò Jésù yóò ìwọ lógo jíjà ìwọ lógo jíjà ìwọ lógo jùlọ. Jésù yóò, Jésù yóò, ìwọ lógo jíjà, ìwọ lógo jíjà, ìwọ lógo jùlọ. Ìjọ kí màdó fún bàbá. Aláàkí bàbá fún bàbá. Ìjọ kí màdó fún bàbá. Aláàkí bàbá fún bàbá. Jésù yóò Jésù yóò ìwọ lógo jíjà ìwọ lógo jùlọ. Jésù yóò, Jésù yóò, ìwọ lógo jíjà, ìwọ lógo jíjà, ìwọ lógo jùlọ. Orí biribiri ká mi o, orí biribiri ká mi o, orí biribiri ká mi o, àánú Olúwa yí ká mi o. Jésù alágbára ńlá. Jésù alágbára ńlá. Jésù alágbára ńlá. Ó jókòó lórí ìtẹ́. Ẹ wo adé orí rẹ̀. Ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńlá. 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 Ó jókòó lórí ìtẹ́. Ẹ wo adé orí rẹ̀. Ẹ wo adé orí bàbá. Jésù alágbára ńlá. Orúkọ Jésù lẹ́mẹ̀ta, Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún gbogbo ìrìn àjò ọ̀sẹ̀ yìí.
ìjẹ́ pé o fi mí sílẹ̀ ní èmi nìkan láti dá ìrìnàjò rẹ o dá mi dán ohunkóhun kan nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí Ọlọ́run mo sọ wípé o ṣe Jésù mo sọ wípé o ṣe ẹ̀mọ́ mo sọ wípé o ṣe fún ìṣe ayé lọ́kàn láti bá mi rìn àrè nínú ìrìnàjò ṣe bàbá ìgbà ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo yọlá padà sọ́dọ̀ yín àní fún ìṣe ayé lọ́kàn láti pẹ̀lú mi ní gbogbo rẹ̀ àjọ ọ̀sẹ̀ yìí láti má sì fi mí sílẹ̀ ní èmi nìkan láti má sì dẹ́mi dá àwọn ohun kan ògo ní fún orúkọ rẹ bàbá ògo ní fún orúkọ rẹ ọmọ ògo ní fún orúkọ mi mẹ́ta nínú ọ̀kan mọ̀ ṣé o mo mọ̀ lóore bàbá Ọlọ́run ayérayé ìtòrí wípé ìbámọ́ ṣe wípé ìṣe lọ́kàn pẹ̀lú mi ni báwo ni mo ṣe fẹ́ rìnrìn àjò yìí báwo ni mo ṣe fẹ́ ṣe àdìbò ni mo ṣe fẹ́ gbégbá ògo ní fún orúkọ tó pẹ́ ìfimíṣẹ́ lé mi nìkan nítorí pé ẹ̀dá mi dá ohun kan nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo dá gbogbo nǹkan padà sọ́dọ̀ yín o mo sọ wípé ṣe fún gbogbo wọn àṣepé ayọ̀ ọ̀hún àṣepé rere ìtẹ́ ìṣe nínú ayé mi fún ọ̀rọ̀ yín ìtẹ́ ìgbéga gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ṣe wí pé ju orúkọ yín lọ nínú ayé mi nínú iṣẹ́ mi nínú ìdáwọ́lé mi nínú ìrìnàjò ní gbogbo ìgbésẹ̀ mi ìtẹ́pẹ́ ìsìn tẹ̀síwájú láti mọ jẹ́rẹ̀ agbára ẹ̀ṣọ́ ìṣòro ògo ní fún orúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ìtọ́pẹ́ ìtún jẹ́rẹ̀ agbára yín ní òní àyíjọ àwọn ọjọ́ yòókù lọ nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa nínú ìpéjọpọ̀ wa nínú ọ̀rọ̀ nínú ẹ̀kọ́ nínú ohun gbogbo àìní gbígbọ́ ohun yín nípa kíkọ́ nípa ìtọ́ni nípa ìdarí yín Olúwa láti mọ darí ayé wa ó ṣe Ọlọ́run ayérayé ó ṣe Ọlọ́run ẹlẹ́dàá ológunjọ mẹ́gbàá ọgbẹ́ àti ìyẹn òtítí láàmú ní àwùjọ ìkọ̀ọ̀yà àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Ọlọ́run ní májẹ̀mú ayọ̀ ìwọ Ọlọ́run ológo jùlọ lẹ́ẹ̀kan sí àwa náà tó ní níwájú rẹ̀ láti orí tèmi ọmọ bàbá ṣúre fún wa fi gbogbo agbára tó fi ń jọ́lọ̀ ẹ̀yà fi bá wa ṣe àti àwa tí a wà níbí àti àwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wà ní orúkọ Jésù Kristi ọ̀rọ̀ rẹ àní ohùn rẹ ètò tó mú wa gbọ́ ní òwúrọ̀ ìjókòó lápá nínú ayé ẹni kọ̀ọ̀kan ògo yìí kó sì mọ jẹ́ ìsìwọ́ Ọlọ́run àti sílẹ̀ lẹ́ àní ẹni kọ̀ọ̀kan wa ká sì mọ rí ìyanu rẹ bá a ti ń pa ìmọ̀ láti jáde kúrò nínú ọ̀sẹ̀ yìí tá a ti tún wọnú ọ̀sẹ̀ tuntun mi náà pẹ̀lú oore ọ̀fẹ́ àtàánú rẹ ó yá jẹ́ ká mọ tẹ̀síwájú tògótògó wà á mú wa tẹ̀síwájú tògótògó wà á mú wa tẹ̀síwájú tòlátòlá jẹ́ kí ayé agbogbo ènìyàn pàápàá kí wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́ni kọ̀ọ̀kan kí wọ́n sì mọ rí ògo láti wà nínú ayé wa kí wọ́n sì mọ rí wa nínú ògo pẹ̀lú ayé nìkọ̀ọ̀kan mọ̀ fọ nínú ògo pẹ̀lú ayé nìkọ̀ọ̀kan kọ́mọ̀ tó mọ ìkorò àti ìnira mọ́ ògo ní fọwọ́ pé ètí rí bẹ́ẹ̀ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen. àtẹ̀síwájú nínú bíbélì tí a kà lọ ìyẹn Jòhánù orí ìkẹsàn-án sọ ẹsẹ̀ kẹtàdínlógún dé ìkejìléníogún ìyẹn 17 dé 22 mọ̀ ká ọ̀rọ̀ Ọlọ́run nítorí náà wọ́n sì tún wí fún afọ́jú náà pé kí ni ìwọ wí nítorí rẹ̀ nítorí tí ó là ọ́ lójú ó sì wí pé wòlíì ni í ṣe nítorí náà àwọn Júù kò gbàgbọ́ nítorí rẹ̀ pé ojú rẹ̀ ti fọ́ rí àti pé ó sì tún ríran títí wọ́n fi pe àwọn òbí rẹ̀ ẹni tí a ti là ní ojú wọ́n sì bi wọ́n léèrè wípé èyí ni ọmọ yín ẹni tí ẹ̀yin wípé a bí ní afọ́jú èyá ṣe tí ó ríran nísinsìnyí àwọn òbí rẹ̀ dá wọn lóhùn wípé àwa mọ̀ pé ọmọ wa ní èyí àti pé a bí ní afọ́jú ṣùgbọ́n bí ó ti ṣe ríran nísinsìnyí àwa kò mọ̀ tàbí ẹni tí ó là lójú àwa kò mọ̀ ẹni tí ó gbọ́njú ni ń ṣe ẹbí léèrè yóò wí fún ara rẹ̀ nǹkan wọ̀nyí ni àwọn òbí rẹ̀ sọ nítorí tí wọ́n bẹ̀rù àwọn Júù nítorí àwọn Júù ti fi ohùn ṣọ̀kan pé bí ẹnìkan bá jẹ́wọ́ pé Kristi ní í ṣe wọn ó yọ kúrò nínú sinagogo amen. mo pè lánàá a ti sọ nípa ìlọ́nilọ́yà tí wọ́n tún lọ ọkùnrin lọ́yà nípa wípé ìbúrẹ̀ ti pè nítorí wọ́n wí fún afọ́jú náà pé kí ni ó lè pe
ẹni tí ó là lójú ó sì sọ ó ní wòlíì ni ṣùgbọ́n pẹ̀lú bó sọ pé wòlíì ni wọn ò tún ní tẹ́lọ́rùn wọ́n sì tún tẹ̀síwájú láti mọ lọ́ọ̀yà rẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ so àìgbàgbọ́ wọn ọwọ́ àmọ́ kí wọ́n wá ránṣẹ́ sí àwọn òbí rẹ̀ àìpé ibi tá a ti gbé dáadó lánàá nìyẹn wọ́n ránṣẹ́ sí àwọn òbí rẹ̀ láti bi àwọn òbí rẹ̀ léèrè kí ló tí wọ́n fi ránṣẹ́ sí àwọn òbí rẹ̀ kí n tí wọ́n bèèrè lọ́wọ́ àwọn òbí rẹ̀ wípé sọ́ọ̀mọ́ yín lélẹ̀ ẹni tẹ́ sọ wípé ẹbí ní afọ́jú báwo ló wá sí ríran ní ìsìn ẹ wo gbogbo ìbéèrè tí wọ́n ti ń béèrè láti ilẹ̀ wa kí ni ìtumọ̀ gbogbo ìbéèrè ẹ rí i pé tá a bá kíyèsí ìbéèrè kan náà ni wọ́n ń béèrè ìdáhùn kan náà ni ẹni yìí sì ń fún wọn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kan náà ni wọ́n ń sọ ọkùnrin yìí èsì kan náà ní sì ń fún wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò dẹ́kun àti túmọ̀ béèrè kan náà kí ló fà kò sí kan méjì tó fà ju wípé kí ni wọ́n sáfẹ́ kọ́ sọ wípé kí ni Jésù irọ́ nípa ìyẹn jẹ́ nàbà wà àbí kọ́ sọ wípé kí ni òun kàn ríran bá wọn kìí ṣe nítorí wípé Jésù fi àmọ̀ sí òun lójú kìí ṣe nítorí ọ̀rọ̀ tí Jésù sọ ètí wọ́n fẹ́ nìyẹn eléyìí wọ́n dún kòkò mọ́ wọ́n halẹ̀ mọ́ wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà tí wọ́n rí pé kọ̀ wọ̀ mọ́ tí wọ́n mọ́ bó ni wọ́n ṣe fẹ́ dẹ́rù bà mọ́ kí ni wọ́n ṣe wọ́n á ránṣẹ́ sí àwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ tí wọ́n ránṣẹ́ sí wọ́n bí àwọn náà léèrè tẹ́bí ọmọ yìí tẹ́ ní ọfọ́jú ní tẹ́ bí ní afọ́jú tí ó sì ríran bó ló ṣe jẹ́ tí ó fi jẹ́ wípé kí ni ó ríran ní ìsinsìn ìyẹn túmọ̀ sí wípé àwọn gangan wọ́n mọ̀ nípa ìtàn ọmọ yẹn nítorí pé ọmọ sọ wípé wọ́n bí òun láfọ́jú ó lóun mọ̀ pé òun fọ́jú ṣùgbọ́n òun sì tún ríran padà nípasẹ̀ Jésù Kristi ẹni tó fi àmọ̀ sóhun lójú tóun sì lọ wẹ̀ nígbà tóun sì wẹ̀tàn òun sì ríran ṣùgbọ́n nígbà tí wọ́n ránṣẹ́ sáwọn òbí rẹ̀ ẹgbọ́n béèrè tí wọ́n béèrè lọ àwọn òbí rẹ̀ wípé tẹ́bí ọmọ yín tẹ́ ní ọfọ́jú ni tẹ́lẹ̀ ẹbí ní afọ́jú bóòlù sì tó fi rẹ̀ yẹn pé láti ilẹ̀ wa àwọn gẹ́gẹ́ mọ̀ nípa afọ́jú ni mẹ kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé láti fi yé gbé kó ríran wọ́n gbé ìgbésẹ̀ kankan ó wá ríran tán wọ́n tún dìde ogun mìíràn kí ni tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ dá padà sí afọ́jú gbọ́ mi èmi àti ẹ bí àwọn ènìyàn ṣe ń dìde ogun iṣẹ́ nìkankan wà nìyí nígbà tó wà tó ń ráre tó ń rárun tó rí jẹ tó rí mu nígbà tó wà tó jẹ́ wípé kí ni òun tí ẹ mọ kókó ibi tó fẹ́ torí bọ̀ òun rò sọ́tún òun rò sósì wípé ṣé kọ́ para rẹ gan kó kú gan ṣé kò san gbọ́ mi mọ́ para rẹ mọ́ kú èrè tí ń bẹ fún ọ ìwọ tó ń wò wípé ó ti tán fọ tó ń wò wípé bí ṣé kò para rẹ ló kù mo fi ń dá ọ lójú wípé àwọn kan sì ń rí ọjà pé wọ́n sì tún ṣe kí ni wọ́n ń bínú rẹ wọ́n ń dìtẹ̀ rẹ wọ́n sì ń jowó rẹ wípé ibi tó wà yẹn ó sì tún gbádùn. sọtọ́ bá wá níbẹ̀ mo fẹ́ kó dá ọ lójú wípé kí ni èrè tí sì ń bẹ fún ọ láti bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe wàhálà àti dojúkọ tó wà nìyẹn nítorí wípé kí ni fún ògo Ọlọ́run ni ohun tó kàn nídìí ni pé láti gbọ́ràn láti gbà sí Ọlọ́run lẹ́nu láti mọ̀ ṣe gbogbo gẹ́gẹ́ bí ó bá ṣe fẹ́ àti gẹ́gẹ́ bí ó bá ṣe wù àti gẹ́gẹ́ bí ó bá ṣe darí ayé rẹ pẹ̀lú bẹ́ẹ̀ gẹ́gẹ́ èmi gẹ́gẹ́ pàpà kọ̀ wá tán síbẹ̀ wọ́n á fi dá lójú pé kọ́lẹ̀ ó rí wípé nígbà tí nǹkan bá wá yí padà tán tọ́lọ̀ mú ọ padà wá sípò tó bẹ̀rẹ̀ sí mú kí ayé rẹ kó bẹ̀rẹ̀ sí fọ́ dídògo tó di wípé gbogbo tó jẹ́ ṣùgbọ́n ayé rẹ yẹn ò rí mọ́ ó di ohun ìtàn àwọn kan náà olùwọ́n tún padà dìde láti mọ lọ́ọ̀yà rẹ láti mọ wádìí rẹ bó ló ṣe ṣe èyí mú mi rántí ìyá kan ṣe pé ìyá yẹn sọ́fà gidi gan débi wípé alópò ní mọ́tà alópò yẹn gan ti ń tà gangan mọ́ sọ fún mi wípé kí ni Ọlọ́run nìkan ló mọ̀ bó nìyá ṣe ń ṣètò tí fi rí alópò yẹn ta gírígẹrẹ kurukẹrẹ ọlọ́ba gbé ìyá lórí lọ́jọ́ kan ìyá bá ń kó ìyá yẹn bá ti di alópò ọbẹ̀ sí tàwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ mi nígbà tó dá àkókò kan ìyá bá jẹni tóun náà sí kí ni ti ń kawó púpọ̀ ìyá jẹni tí ń raṣọ sára ìyá jẹni tó lówó tó lé ń gbénu lé gidi ó kò lẹni tí ń ká síbì kan báwo yẹn sì bẹ̀rẹ̀ sọ wípé ìyá sóògùn owó nù ìyá bá ń sunkún nígbà tí ìyá wa bá mi wọ́n á bí alẹ́ rẹ̀ pé sẹ́yìn náà sóògùn owó ni wọ́n náà wò sunkún mo ní kí ni wọ́n á pa yín lẹ́kún wọ́n nítorí táwọn èèyàn sọ ni nígbà tí sunkún ó yẹ kẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí wípé kí ni àwọn ènìyàn nígbà tí èèyàn bá ń jìyà tí èèyàn bá sọ́fà tí èèyàn bá rí nǹkan kan jẹ tí èèyàn ò rí nǹkan kan mu tí èèyàn ráre wọn ò ṣe láti ràn yàn lọ́wọ́ ṣùgbọ́n wọ́n ṣe láti mọ fi hàn sẹ́lẹ̀ láti mọ fi hàn sẹ̀sìn láti mọ pọ́nyàn lójú sí ni
sọ tí ọba tó wá jàjà tó takú sọ́dọ̀ Ọlọ́run tó lọ́ba tó wá dìde ìrànlọ́wọ́ fún ọ tó bá tó dìde ìdó tí wọ́n máa ń dún ni wípé kò ṣubú padà nítorí pé ìgbà tó wà nílẹ̀ ilé yẹn wọ́n náfààní àti lè máa fi ọ́ dára tó bá wù wọ́n náfààní àti lè máa fi ọ́ ṣe yẹn wọ́n náfààní àti lè máa fi ọ́ yan gan ṣùgbọ́n kété tí ayé rẹ̀ yí padà yẹn àǹfààní àti lè máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ kò sí kíni o kò sí mọ́ àǹfààní àti lè máa fi ọ́ kẹ́gàn àti máa kẹ́gàn rẹ̀ kò sí kíni o kò sí mọ́ gbogbo bí wọ́n ṣe máa ń yọ tẹ́lẹ̀ tí wọ́n máa sọ̀rọ̀ òjì sí ọ tí wọ́n máa pọ́n lójú tí wọ́n máa ṣe kíni ò ní lè ṣe kíni o ò ní lè ṣe mọ́ ìjọba jẹ́ babalá rẹ̀ ní wípé tọ́lọ̀ bá tún wá ṣe tọ́lọ̀ bá tún wá gbé ọ̀gá gidi gan tó tún wá mú ọ tayọ jù wọ́n lọ wọ́n wà jẹ́ tó yẹ pé wọ́n mọ̀ rí ọ tí wọ́n mọ̀ tẹ̀lé bá fún ọ so gbogbo nǹkan wọ̀nyí òun ní mọ́fà tó jẹ́ wípé kíni wọ́n mọ̀ jẹ́ ẹni tí yóò tún wá gbé ogun dìde láti rí wípé kíni kó tún padà wálé padà ìdí tó jẹ́ wípé ìwọ lọ gbọ́dọ̀ rí tí wọ́n rò wọ́n sọ fún ìyá yìí mọ́ ní ìyá ẹ̀yin ẹ má rí títí wọ́n rò ẹ̀yẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó mú yín kò ní ẹni tí ń ráre tó máa jẹ ẹni tí ó ṣe kíni tí ò ráre mọ́ tó jẹ ẹni tí ń jẹ tí mu tí ń wọṣọ tó wù tó rí bí gbé ṣùgbọ́n èèyàn máa ká tó mú yájà pé yáà náà wọn ṣàgbà ẹkún náà rí táyà bá ti sọ̀rọ̀ kan báyìí mo rí pé yáà àwọn gbogbo ṣetán láti ṣe kíni láti gba títí Ọlọ́run èèyàn ṣe bẹ́ẹ̀ pé mo rí wọn mọ́ amen. àwọn ènìyàn wọn èèyàn dúdú sí ìdìde rẹ nítorí pé tó bá dìde lọ́dọ̀ títí wọn ò lè rí ọ̀yàn jẹ mọ́ number 1. number 2 gbogbo bí wọ́n sì máa ń gùn gíragíra wọn ò lè rí ogun gíragíra mọ́ gbogbo bí wọ́n sì máa ń ràn wọ́n bí wọ́n sì máa ń tì ọ́ káàkiri sọ́ọ̀tù wọ́n ń tì ọ́ káàkiri sósì wọn ò lè rí ọtí káàkiri sọ́ọ̀tù sósì mọ́ bó ṣe wù wọ́n ètò tó bá dàbí rẹ̀ gbogbo ẹ̀gàn tí wọ́n kẹ́gàn rẹ̀ gbogbo yẹ̀yẹ́ tí wọ́n fi ṣe lọ́jọ́ kìíní àná yóò padà di ìtìjú sí wọn lára ètò jẹ́ wípé kíni wọ́n fẹ́ wọ́n kọ̀ ó ti dẹ́ kí wọ́n ṣe kíni kí wọ́n tẹríba fún ọ so gbogbo nǹkan wọ̀nyí yóò wá máa mú kó di wípé kíni kí wọ́n máa wá bó ni wọ́n sì dá ọ padà sí ẹ̀yìn irú ẹ̀ lọ́tẹ̀lẹ̀ sí afọ́jú ìdókòwò wọn wò pé ẹni tí ò ríran tí ń tọrọ tẹ́ pé kíni àwọn ọmọ ń ṣe kiri àwọn ọmọ ń wò táwọn fi sọ̀rọ̀ sí táwọn ṣe kiri yóò wá jẹ́ táwọn lè sọ̀rọ̀ sí mọ́tò pé òun náà ti ríran òun náà fàánà àti lè mọ ṣiṣẹ́ fúnra rẹ̀ òun náà fàánà àti lè mọ ara tó bá wù òun náà fàánà àti lè mọ jẹ tó bá wù kò sí pé yọ̀sẹ̀ mọ́tò jẹ nìkan wípé lágbájá sọ́yìn ni mo fẹ́ ṣe kan báyìí dákun wá lọ bá mi ṣe àgbà mú mi lọ síbàá mo fẹ́ tọ̀ wá mú mi lọ síbàá mo fẹ́ wẹ̀ wá mú mi lọ síbàá mo fẹ́ sùn wá mú mi lọ síbàá mo fẹ́ sùn tó tọ̀ náà mo sọ fún mi pé mò ń bọ̀ yìí tí ìráyè tí wọ́n bá ṣe tán ẹlòmíì ò yọ ọtí ẹ lọ kò ní padà wá mọ́ ṣùgbọ́n gbogbo wọn yìí kò sí mọ́ òun náà fi láti lè ṣe gbogbo wọn fúnra rẹ̀ so èyí ló mú tó jẹ́ wípé wọ́n wá ń ṣe gbogbo ọ̀nà láti rí wípé ọkùnrin sẹ̀ àfi kásá dá padà sí kòròfo gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wá bóyá mo ti dé èmi àti ẹ̀ náà padà sí kòròfo ìwọ ni kò kíyè sára kọ́ mọ́ bàbọ̀ sọ́wọ́ wọn dúró nínú ìfẹ́ Ọlọ́run àti darí Ọlọ́run síbẹ̀ ẹni tó mú ọ kúrò ní ipò ẹ̀gàn ipò yẹ̀yẹ́ tó wà tẹ́lẹ̀ ẹni tó mú mi kúrò ní ipò ẹ̀gàn ipò yẹ̀yẹ́ tí mo wà tẹ́lẹ̀ gbó nínú fẹ̀rẹ̀ láti mọ̀ tẹ̀síwájú ó sì rí wípé kíni ní gbogbo gbà ọmọ lékèsà òní ìlú wálé lálẹ́ kò sì bí wọ́n sì lè ṣe pàtàgbára wọn tó wọn kò lè rí nǹkan kan fi ọ ṣe ìtọ́ tún dàbí rẹ̀ á rí wípé kíni a sọ pé wọ́n ránṣẹ́ sí àwọn òbí rẹ̀ ni wọ́n á bí àwọn òbí rẹ̀ léèrè wípé bó ni ọmọ tẹni ẹbí náà fojú ó sì dẹni tó ríran irú ìbéèrè àgọ̀ wọlé lé tí èèyàn bá ń gbọ́ irú ìbéèrè báyìí tí ẹ rí wípé ó yẹ kéèyàn wá ìdá àbí ìbọn kéèyàn fi fórí wọn dànù bó ló ṣe ríran tí ẹ̀yin ọ̀fẹ́ kọ́ ríran ni èmi láti bí mọ̀ pé àwọn èèyàn burú àwọn èèyàn níkà nìyẹn wọ́n bi léèrè ọ̀sọ́ wọ́n tún lọ ránṣẹ́ sáwọn òbí rẹ̀ láti mọ̀ bí wọ́n léèrè nítorí pé kí ni wọ́n bínú wọ́n dìtẹ̀ Jésù Kristi nítorí pé kí ni wọ́n fẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ tọ̀ Jésù Kristi lẹ́yìn nítorí pé kí ni wọ́n fẹ́ káwọn èèyàn kí wọ́n ka ọ̀rọ̀ Jésù Kristi kan nítorí pé kí ni wọ́n fẹ́ kí àwọn èèyàn kí wọ́n dìdogun sí Jésù Kristi láti mọ̀ rí Jésù Kristi gẹ́gẹ́ bí ọ̀tá àti ẹni bí gbọ́mi bẹ́ẹ̀ náà ni èmi àti ẹ gbogbo ọ̀nà làwọn èèyàn wá láti jẹ́ pé kí ni kí wọ́n mọ̀ pè wá ní ẹni bí ènìyàn búburú àti aláìdá ènìyàn èyí tó jẹ́ pé ó ṣe pàtàkì fún èmi àti ẹ láti mọ̀ kíyèsí ìrìn àjò wa láti mọ̀ gbé nínú ìfẹ́ Ọlọ́run nínú ìtọ́ni àti nínú ìdarí Ọlọ́run èyí tó jẹ́ pé ó ṣe pàtàkì fún èmi àti ẹ láti mọ̀ jẹ́ olótìtọ́ nínú gbogbo tí a bá ń ṣe nítorí pé gbogbo àwọn tí wọ́n yé wa ká gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yí wa ká gbogbo àwọn tájọ jẹ tájọ mu tájọ ń rìn gbogbo àwọn tájọ ń jókòó kò bá ṣe nínú ìjọ kò bá ṣe nínú ìdílé kò bá ṣe nínú ẹbí kò bá ṣe ládùúgbò kò bá ṣe nínú ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn tí wọ́n ń wá ìṣubú wa àti ìpalára wa àwọn tí wọ́n fẹ́ bà wá ló kọjá lọ́pọ̀ ju àwọn tí wọ́n fẹ́ wa
tí wọ́n sì fẹ́ dáadáa wa tí wọ́n sì fẹ́ ìlọsíwájú rere wa tí wọ́n sì fẹ́ kí orúkọ wa kó máa jẹ́ orúkọ rere. So fún díẹ̀ yìí máa kíyèsára nípa rírìn nínú ìfẹ́ àti àṣẹ àti ìlànà Ọlọ́run nínú ìdarí àti ìtọ́lẹ̀ tó bá ti lè ṣe lé ọ̀nà kan tó fi lè gbàgbọ́ ní ọwọ́ wọn nìyẹn. Nígbà tí wọ́n á bè lọ́wọ́ àwọn òbí ẹ gbọ́ dáhùn àwọn òbí sọ wípé kí ni ẹ gbọ́ dáhùn àwọn òbí o àwọn òbí rẹ̀ dá wọn lóhùn wípé àwa mọ̀ pé ọmọ wa ní èyí àti pé àbí ní àfọ́jú ṣùgbọ́n bí ó ti ṣe ríran nísinsìnyí àwa kò mọ̀ tàbí ẹni tí ó là lójú àwa kò mọ̀ ẹni tí ó gbọ́njú ní í ṣe ẹbí léèrè yóò sì wí fún ara rẹ̀. Nǹkan wọ̀nyí ni àwọn òbí rẹ̀ sọ nítorí tí wọ́n bẹ̀rù àwọn Júù nítorí àwọn Júù ti fi ohùn ṣọ̀kan pé bí ẹnìkan bá jẹ́wọ́ pé Kristi ní í ṣe wọn ó yọ kúrò nínú sinagogu. Ẹ gbọ́ ẹ wò dáhùn táwọn òbí rẹ̀ fún àwọn wọ̀nyí àwọn mọ̀ pé ọmọ wọn ni àwọn bí ní afọ́jú àwọn mọ̀ pé ọmọ wọn ni ó dàgbà ní afọ́jú bó ṣe ríran àwọn ọmọ ẹni tó mú kó ríran àwọn ọmọ. So fún díẹ̀ yìí àgbàlagbà ni ọmọ ọ̀tún òmùsì ẹbí léèrè òun fúnra rẹ̀ yọ̀dà yín lò bó ló sì jẹ́ tó fi ríran. àárín ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká dì mọ́ tọ́lọ̀ fẹ́ kí èmi àti yín ká mọ̀ ní wípé kíni ẹ jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n onímọ̀ olóye nínú Ọlọ́run. Ẹ jẹ́ ká jẹ́ kíni o ọlọ́gbọ́n onímọ̀ olóye nínú Ọlọ́run. Kí nìdí ìdí ni wípé kíni tí ó bá ṣe wípé kíni àwọn wọ̀nyí wọ́n bá lo ète tí wọ́n lò yìí àwọn Júù wọ́n bá sọ pé àwọn ó ṣe wọ́n léṣe so àwọn náà gbẹ̀mí wọn sá. So èmi àti ẹni nígbà tá a bá wà níwájú àwọn nǹkan ènìyàn a gbọ́dọ̀ kún fún ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run láti lè mọ bó láti bọ́ lọ́wọ́ wọn tàfi ní bọ́ sínú tàkúté wọn. Ètò pé tàkúté ni wọ́n dẹ́rẹ̀ fún àwọn òbí yẹn pé táwọn òbí yẹn bá fi lè sọ pé Kristi ni láì pé má gbàgbé pé mo sọ nínú ìbẹ̀rẹ̀ àìbí àti pé mú ọ̀rọ̀ ọkùnrin afọ́jú yìí mo sọ pé òun gangan kò dájú pé ọgbọ́n nípa Jésù rè kò dájú pé ọgbọ́n nípa Jésù ṣùgbọ́n nínú àbá kíyèsí ìdáhùn àwọn òbí rẹ̀ ó túmọ̀ sí pé àwọn òbí rẹ̀ wọ́n mọ Jésù Kristi wọ́n sì mẹ́ni tí ń ṣe. Ṣùgbọ́n níbí báyìí nítorí pé àwọn Júù ti fòfin lélẹ̀ wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ wípé Jésù Kristi ó ń gbà yàn là ó ń wo ní sàn ó sì dá ní láre ó sì jẹ́ ọmọ Ọlọ́run. Àwọn náà wá sí kíni wọ́n sọ pé àwọn olùdá yẹn pé wọn ò sì tà sọ pé Jésù Kristi ni wọn ò sọ tà sọ pé Jésù Kristi kọ́ kí ni wọ́n wá sí wọ́n ń darí ìbéèrè yẹn àti ìdáhùn sọ́dọ̀ wọn wọ́n má tún darí ẹ̀ sí ọ̀dọ̀ ọmọ wọn pé káwa àta ọmọ wọn kí wọ́n mọ̀ sí kíni o kí wọ́n jọ mọ̀ yanjú rẹ̀ amen. Wọ́n nítorí pé wọ́n bẹ̀rù àwọn Júù. Èmi àti ẹ lónìí kí ni tí dẹ́rù bà wá tó jẹ́ pé àti sọ̀rọ̀ di nira fún wa àwọn wo ni wọ́n dún kòkò mọ́ wa àwọn wo ni wọ́n ṣe kí ni wọ́n dún kòkò mọ́ wa. Nínú Ọlọ́run ìbẹ̀rù kò ṣe kí ni o kò sí. Tó bá jẹ́ òtítọ́ tó bá rìn nínú ìfẹ́ Ọlọ́run o ò nídìí àti bẹ̀rù láti sọ tí ń jẹ́ òtítọ́ àti òdodo ọ̀rọ̀ fún àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí tẹ́ bá kíyèsí wọ́n tí wọ́n bá wà ní àgbo àwọn mìíràn tí wọ́n ṣe kìrìsẹ́nì wọ́n wá ṣe bẹ́ẹ̀ pé àwọn kì í ṣe kìrìsẹ́nì gbómi ìwọ tó ń ṣe irun kan bẹ́ẹ̀ o tí ì di kìrìsẹ́nì o sì wà lára àwọn tá à ń pè ní onígbàgbọ́ lásán pọ́nbélé o tí ì di kìrìsẹ́nì nítorí tó bá jẹ́ kìrìsẹ́nì kò nídìí àti mọ fi Kristi rẹ pamọ́ o nídìí àti mọ fara o nídìí àti mọ bẹ̀rù àbí àti mọ tijú láti mọ jẹ́ káwọn èèyàn mọ̀ ní pé lóòótọ́ àti lódodo kìrìsẹ́nì ló ń ṣe. Èmi ọmọ tí mo bàtà èèyàn fi mọ́ fira wọn pamọ́ bẹ́ẹ̀ ni pé kí ni Kristi tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí bẹ́ẹ̀ ni pé olè ni àbí apànìyàn ni. So nígbà tí wọn ò mẹni tí wọ́n gbà tí ọba mẹni tó gbà ò ní nídìí àti mọ bẹ̀rù láti mọ fi Kristi hàn gbogbo àwọn ènìyàn. Mo rántí ẹnìkan náà tó wá bá mi tí ń sọ fún mi ní wípé kí ni kí n yọ Kristi kúrò nínú ọkọ̀ ilé iṣẹ́ mi mo á wò ó ti ṣe mo ní ìdí abájọ ó nítorí wípé kí ni bẹ́ẹ̀ tí ń pè iṣẹ́ tí mo ṣe iṣẹ́ gbogbo ènìyàn ni kì í ṣiṣẹ́ nìkan mo nílò tó ní iṣẹ́ gbogbo ènìyàn tó gbọ́ jẹ́ iṣẹ́ gbogbo ènìyàn ìyẹn tó bá tí mo fi ń lo Kristi ó ní ìdẹ̀ tó bá ti rí bá àwọn wọ́n mọ̀ rí bẹ́ni pé àwọn Kristian nìkan ló ní ni mò ń ṣiṣẹ́ fún mo nínú dáì pé Kristian nìkan ni mò ń ṣiṣẹ́ fún ni ń sọ wípé kìkìdá àwọn Kristian nìkan ni èyí sọ pé kìkìdá Kristian ó kọ ilé iṣẹ́ ni so kì í ṣe Kristian nìkan náà fún ẹ wo ẹni tó sọ̀rọ̀ yẹn kí n tó fẹ́ sọ yẹn pé oyin sọ pé kí n máa gbé Kristi pamọ́ káwọn èèyàn mọ̀ Kristi nítorí pé ó ní àárín àwọn tí mo wà ṣé èèyàn kọ́ ni wọ́n ni ṣé àwọn tí wọ́n wá láàrin wọn ò mọ̀wé ni wọ́n pọ̀ bá jẹ́ pé kí ni wọ́n ìfẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ wọ́n rí pé kìrìsẹ́nì
tí ọba mọ ìtọ́ gbà tó sì mẹni tí ń ṣe tó sì jọ́lọ́ tuntun àti olódodo nípa ṣe gẹ́gẹ́ bí àṣẹ àti ìfẹ́ rẹ̀ tó sì rí nínú ọ̀rọ̀ rẹ̀ o nídìí àti ìbẹ̀rù àwọn ènìyàn láti mọ fi Kristi rẹ̀ hàn gbogbo ènìyàn láti mọ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé ẹni tó gbẹ́kẹ̀lé ẹni tó gbára lé ẹni tó jẹ́ orúkọ mọ́ lára olóòótọ́ àti olódodo ni olùgbàlà ni lẹ́yìn rẹ̀ kò tún sí olùgbàlà kankan ní ibì kankan mọ́. àwọn èèyàn mọ̀ bí nǹkan Kristi àwọn èèyàn mọ̀ pé Kristi ni number 1 àwọn èèyàn mọ̀ wí ẹni tí mò ń ṣe number 2 mo kú débẹ̀ èkú sọ pé gbogbo bí tí mo bá dé mi èkú sọ fẹ́yàn pé ẹni tí mò ń ṣe àbí ẹ̀sìn tí mò ń ṣe ni ṣùgbọ́n kété tí mo bá ti dé àdúgbò kan gbogbo bí kíbi yóò wù kí n débẹ̀ lónìí òní kan náà làwọn yóò ti mọ̀ sí kíni ó ti mọ̀ pé Kristi mọ́ mi lára èwe àgbàlá tá a mọ̀ pé Kristi pamọ́ sí ibi tí ìdérí tí ìmọ̀rí tí ń lọ rí tí mo bá débẹ̀ lónìí òní kan náà làwọn yóò bẹ̀rẹ̀ sí kíni o wọ́n bẹ̀rẹ̀ sí pé Kristi mọ́ mi lára mẹ́kí lórí tí mo fi àwọn túta tí mo fi gbé pamọ́ so àwọn nǹkan bẹ tí ó yẹ kí a mọ̀ òun náà ni wípé kíni níwọ̀nba tí a bá ti ń gbé nínú ìfẹ́ àti nínú àṣẹ àti nínú darí nínú tọ́ nínú ìkọ́ni Ọlọ́run kò yẹ ká má bẹ̀rù ohunkóhun àbí ẹnikẹ́ni mọ́ láti lè mọ̀ sọ tí ń jẹ́ òtítọ́ àti òdodo ọ̀rọ̀ ìyẹn báwọn ìtọ́ tún dàbí rẹ̀ ẹ gbọ́ wọn nítorí wípé kí wọ́n bà lé wọn kó ní sinagogu ibo ní sinagogu tẹ́bí ilé ìjọsìn ni tí wọ́n bá lé wọn kó ní ilé ìjọsìn ṣé wọ́n lé wọn kó láyé ni tí ó tán bá ní kí wọ́n mọ̀ jọ́sìn bí kan wọ́n sì lè lọ jọ́sìn níbo mìíràn mẹ ewu àbúrò àmọ́ sọ pé tó pé kí wọ́n má bà lé wọn kó ní ilé ìjọsìn wọn wá ń parọ́ pé àwọn ọmọ bó ló ṣe ríran àwọn òsì mẹni tó kíni bẹ́ẹ̀ pé tọ́lá lójú ni wọ́n bá tó jẹ́ wípé kíni wọ́n mẹni tọ́lá lójú wọ́n sì mọ bó ló ṣe ríran nítorí pé kò sí ọ̀kankan tó ṣe kíni o tó sẹ̀yìn wọn amen. lóòótọ́ wọn ni wọ́n wà níbẹ̀ ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ wọ́n sá ránṣẹ́ sí wọn wọ́n sì mọ bó ló ṣe ṣẹlẹ̀ wọ́n sì tún gbọ́ ròyìn ṣùgbọ́n nítorí pé kí wọ́n bá lé wọn kó ní sinagogo ìwọ náà nítorí pé kí wọ́n bá lé wọn kó nínú ìjọ kan òní ọ̀nkọ́ láti sọ títọ́ òótọ́ ọ̀rọ̀ nítorí pé kí wọ́n bá yọ kó ní ipò kan ọ̀nkọ́ láti sọ títọ́ òótọ́ ọ̀rọ̀ gbọ́ mi má jẹ́ kí n kú ọ̀fọ̀ ò ń ṣera rẹ ò ṣe nìyàn nítorí pé kí ni àwọn tó ń bẹ̀rù wọn ju Ọlọ́run yẹn lọ wọ́n ń tì ọ́ sínú ná wọ́n ń tì ọ́ sínú kòtò wọ́n ń tì ọ́ sínú kú wọ́n ń tì ọ́ sínú wàhálà ni nítorí pé gbogbo bó ṣe bẹ̀rù ènìyàn láti sọ jíjẹ́ òótọ́ ọ̀rọ̀ nítorí pé kí wọ́n bá yókò ní ipò kan kí wọ́n bá yókò ní ìlú ìjọ kí wọ́n bá yókò ládùúgbò kan yẹn gbọ́ mi ò tí ń ṣẹ̀ sí Ọlọ́run ò tí ń kọ̀yìn sí Ọlọ́run láì mọ̀ má sì gbàgbé wípé ẹni tó bá kọ̀yìn sí Ọlọ́run lọ́lọ́run náà ṣe kí ni o yọ kọ̀yìn sí ṣùgbọ́n ẹni tó bá kọjú sí Ọlọ́run tó yí sí Ọlọ́run òun náà lọ́lọ́run yóò ṣe kí ni yóò yíjú sí so níwọ̀n bá tọ́ bá ti di ẹni tó ń bẹ̀rù ènìyàn láti sọ tí ń jò títọ́ ọ̀rọ̀ nítorí ipò àbí nítorí àgbègbè àbí nítorí oúnjẹ tó fẹ́ jẹ nítorí pé ibi kọ́ mọ́ bá pọ̀ mọ́ fi ń dá ọ lójú wípé kí ni o ti sọnù kò níwájú Ọlọ́run nítorí pé kò sí bó ṣe fẹ́ ṣe níwọ̀n bá tọ́ bá ti ń bẹ̀rù ènìyàn o lè dó lórí ọ̀rọ̀ Jésù Kristi o lè rìn nínú ìlànà Ọlọ́run àti nínú àṣẹ rẹ̀ ìdarí Ọlọ́run kò lè ṣiṣẹ́ kankan nínú ayé rẹ̀ mọ́ ìdarí ènìyàn ló kù tó bẹ̀rẹ̀ sí rìn nínú rẹ̀ ẹnikẹ́ni tí bá sì rìn nínú ìdarí ènìyàn inú parun ni lọ ìdábàjọ tó ti bẹ́ẹ̀ sọ wípé kí ni ìgbéni fún ènìyàn tó fi ènìyàn rẹ̀ rárá ṣe ìgbẹ́kẹ̀lé ó ti kú nígbà tó rò pé òun ṣe kí ni òun wà láàyè so èmi àti ẹ̀ ká má bàjẹ́ ni tó ti kú nígbà tá a rò pa wà láàyè ẹ má sì jẹ́ ká bẹ̀rù ẹnikẹ́ni láti sọ tí ó ti tọrọ ẹ jẹ́ ká dúró nínú òfin Ọlọ́run gbọ́ mi gbogbo àwọn tí ń dúnkokò mọ́ rọ ṣe Jésù Kristi gbogbo àni ọmọ sọ fún mi ọgbọ́ wá kó nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì yẹn wá sínú ẹ̀sìn títí wa àsọdọ̀lówó àsọdọ̀lọ́lá àsọdọ̀lọ́rọ̀ mo ní ìdáhùn kan tí mo mọ̀ fún ọ ní wípé kí ni Ọlọ́run nìkan ṣoṣo lọ́mọ ibi tó yẹ kí n wà lọ́wọ́lọ́wọ́ títí dìsìn ibi tó lọ́n fẹ́ kí n wà ni mo ṣe kí ni o ni mo wà so tí bá kú nínú ipò tí mo wà yìí Ọlọ́run ni ó sọ pé kí n ṣe kí ni o kí n kú kì í ṣènìyàn ló sọ pé kú wá sí bí báyìí èyí tẹ́yìn fẹ́ kí n kú níbi kan wá sọ̀dọ̀ títí yín tó bá jẹ́ pé tọ́lọ́ balẹ̀ ń ṣe nídìí àti mo sọ pé nàmbà túrásì kí n kú níbi kan kí n wá sínú ìtẹ́yìn ṣe ó túmọ̀ sí wípé kí ni ẹ̀yin gẹ́gẹ́ ọ̀rọ̀ yín gba àkíyèsí ọ̀rọ̀ yín ọ̀tá irọ́ wà nínú ọ̀rọ̀ yín nítorí pé kí ni Ọlọ́run kì í mú yẹn ní tipá ti kúkù láti ṣe ohunkóhun kan àyàfi tí ọba ní kéèyàn ó ṣe nǹkan téèyàn bá kọ̀ láti ṣe Ọlọ́run tó máa ń yọ okùn mọ̀ àti pankẹ́rẹ́ àti kóńdó láti fi mú yẹn ní tipá ti kúkù láti ṣe nǹkan tó fẹ́ kéèyàn ó ṣe ṣùgbọ́n lájẹ́ pé èèyàn bá lágídí níwájú Ọlọ́run Ọlọ́run kì í yọ okùn mọ̀ kì í yọ pankẹ́rẹ́ kì í yọ okùn mọ̀ kì í yọ kóńdó
bẹ́ẹ̀ ni kì í jẹ́ kí kọ́ra kì í gbé ọwọ́ kéde pé wọ́n yọ́tà yẹn pẹ́pẹ́ débi pé yóò sọ pé yóò fọwọ́ kàn yàn kàkà bẹ́ẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa kẹ́yàn ẹ máa súre fún yàn nítorí máa tíyàn lẹ́yìn ìṣètò máa ràn lọ́wọ́ sí ni nítorí pé kí ni èèyàn gbọ́ èèyàn gbà láti ṣe ìfẹ́ rẹ̀ so ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó dúnkòkò mọ́ yín kó tìyìn láti máa parọ́ àbí láti ṣe kí ni láti kó nínú ìfẹ́ Ọlọ́run àbí láti sọ tí ó ti tọrọ àti láti máa fìfẹ́ Ọlọ́run hàn dúró lórí ẹsẹ̀ rẹ nínú gbogbo tí ń ṣe ìfẹ́ Ọlọ́run dúró lórí ẹsẹ̀ rẹ lórí gbogbo tí ń ṣe ìlànà ìdarí àtìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run ó sì rí wípé kí ni wàá mọ̀ borí gbogbo tí ń ṣe ìmọ̀ àti ète àwọn ẹnibi gbogbo kórajọpọ̀ àwọn ìkànnì àwọn ẹnibi lórí ayé rẹ asán òfo ni ó já sí nígbà gbogbo so bá a ṣe ń jáde kúrò nínú ọ̀sẹ̀ yìí táwọn ọ̀nà ọ̀sẹ̀ tuntun mìíràn lọ ẹ̀mọ́ ìka gbàgbé wípé nínú ọ̀sẹ̀ mìíràn táwọ̀ rẹ̀ àti inú rẹ̀ láti bọ́ sínú oṣù tuntun tí ń ṣe oṣù keje ìdákejì ọdún so ẹ jẹ́ ká kíyèsí ara ká yí ìpinnu wa padà láti rí wípé kí ni àṣì lára àwọn tó jẹ́ wípé kí ni wọ́n ti torí ènìyàn wọ́n ṣẹ̀ Ọlọ́run wọ́n ti torí ènìyàn wọ́n kọ̀yìn sí Ọlọ́run wọ́n ti torí tí wọ́n jẹ àti torí tí wọ́n mu àbí torí aṣọ tí wọ́n wọ̀ nítorí ipò wọ́n wá ṣe kí ni wọ́n fi Ọlọ́run sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tọ̀ ènìyàn lẹ́yìn ènìyàn tó ń tọ̀ lẹ́nìyẹn ẹlẹ́tàn ni wọ́n tó bá débì kan àwọn tí wọ́n ń tọ̀ láti kó níwájú Ọlọ́run àwọn náà ni wọ́n ṣe kí ni wọ́n tún ṣekú pa ọ́ ohun tí wọ́n ń retí ní gbogbo wàhálà àti ìdààmú tí wọ́n ń dààmú rẹ gbogbo ẹ̀tàn tí wọ́n ń tọ̀ gbogbo ìpọ́n lójú tí wọ́n ń pọ́n lójú yẹn láti mú okó lọ́dọ̀ Ọlọ́run láti mú okó níwájú Ọlọ́run kí wọ́n lè jẹ gàba lé olórí láti mú okó níwájú Ọlọ́run kí wọ́n lè ní pàtàgbà lórí ayé rẹ̀ nítorí pé wọ́n mọ̀ wípé níwọ̀n bá tó bá sì wà níwájú Ọlọ́run níwọ̀n bá tó bá sì jẹ́ agbára rẹ̀ níwọ̀n bá tó bá sì ń bọ́ Ọlọ́run rìn wọn kò ní pàtàgbára kankan lórí ayé rẹ̀ so fún ìdí èyí jẹ́ kí iyè rẹ kó ṣí láti mọ̀ ṣe déédéé níwájú Ọlọ́run láti mọ̀ tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run mọ́ sì gbẹ́nikẹ́ni láàyè láti ṣe ọlọ́nà àti láti gbé ọ ṣubú bí a ṣe ń ṣe lé ní orúkọ Jésù Kristi ó sì ti dára fún wa Jésù tó máa dára fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún ọ̀rọ̀ iyebíye tó tuntun fún mi láǹfààní láti lè gbọ́ bí mo ṣe ń jáde kúrò nínú ọ̀sẹ̀ èyí tí ìwọ fi sọ bí dálágbára nínú rẹ láti lè mọ jálágbára àti láti lè mọ jẹ gàba lórí gbogbo àwọn ẹni ìkànnì àtàwọn ẹni bíi àtàwọn aṣínikúrò lọ́nà níwájú rẹ bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣe mo sọ wípé o ṣe mo sọ wípé o ṣe èyí fún àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ láti lè gbọ́ ohùn rẹ àti láti lè sí mi níyè láti lè jẹ́ alágbára nínú rẹ láti lè mọ jẹ gàba àti láti lè mọ borí gbogbo àwọn ènìyàn gbogbo èyí tí ń ṣe àwọn ẹlẹ́tàn àwọn aṣinilọ́nà àwọn amúnisùbú kò níwájú rẹ láti mọ́ lè mú mi ṣubú kò níwájú rẹ bàbá ọmọ ṣe o ológo jùlọ ọmọ ṣe ayé amọ̀dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ Olúwa sọdàgbà tí wọ́n sọ mi dálágbára nípasẹ̀ ọ̀rọ̀ rẹ àti ohùn rẹ èyí tó mú mi gbọ́ ní òwúrọ̀ yìí àdìbí àṣẹ palẹ̀mọ́ láti jáde kúrò nínú ọ̀sẹ̀ yìí àdìbọ́ sínú ọ̀sẹ̀ tuntun mìíràn láti mọ́ lè bọ́ sọ́wọ́ àwọn ẹlẹ́tàn láti mọ́ lè bọ́ sọ́wọ́ àwọn ẹnìkà láti mọ́ lè bọ́ sọ́wọ́ àwọn atẹnijẹ àní àwọn agbẹnumúlẹ̀ amúnikúrò lójú rẹ àbí amúnisùbú kò níwájú rẹ bàbá ògo ní forúkọ rẹ ayé rẹ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ọ̀rọ̀ rẹ iyebíye tó tún fún mi láǹfààní láti lè gbọ́ àti ohùn rẹ tó fún mi láti gbọ́ èyí tí ó ti bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe ohun gbogbo nínú ayé mi sí rere yẹn pé tó bẹ̀rẹ̀ sí fọ gbogbo tí ń ṣe ohun tí ọ̀dà nínú ayé mi dànù tó bẹ̀rẹ̀ sí mú gbogbo tí ń ṣe ẹ̀gbin kó nínú ayé mi kó pàpàtà mo sọ wípé ṣe mo dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ iyebíye tó tún fún mi láǹfààní láti lè gbọ́ ní òwúrọ̀ yìí fún ohùn rẹ tó ti fún mi láǹfààní láti lè gbọ́ ní òwúrọ̀ àbí ní ìdájí láti lè fọ gbogbo tí ń ṣe ẹ̀gbin àbí ìrora àbí ohun búburú kò ní ayé mi láti sọ ayé mi di mímọ́ àti pípé fún rere bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù oríṣi ayérayé bàbá àgbàlagbà oyè mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àánú àti ìrọ̀fẹ́ tí mo rí gbà láti lè gbọ́ ohùn rẹ láti lè gbọ́ ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí láti fi pa gbogbo tí ń ṣe ibi àti ìkorò àti ìdààmú àti wàhálà rẹ kúrò ayé mi láti lè gbogbo tí ń ṣe ìkorò àti pọ̀njú kúrò ayé bàbá ògo olóyè orúkọ rẹ bàbá ògo olóyè orúkọ rẹ ọmọ ẹ̀yìn mẹ́ àwọn wòlé bàbá gba ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ọpẹ́ olùwàgbà ẹ̀yìn ọmọ ṣé Ọlọ́run ọ̀gá ògo ṣé Ọlọ́run àjùlọ Ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ àní fún ọ̀rọ̀ rẹ ohùn rẹ iyebíye tó ti fún mi láǹfààní láti lè gbọ́ ní òwúrọ̀ yìí
àyè láti lè bọ́ pátápátá lọ́wọ́ gbogbo tí ń ṣe wà láti dààmú àti kúrò àti ìnira pátá àyè láti lè mọ gbìyànjú lórí rere gbogbo Olúwa ó ṣe alágbára jùlọ ó ṣe olóògbé ó ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá amọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àṣepé iṣẹ́ ìgbàlà ọ̀tun rere tó tún ṣe nínú ayé mi nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ayé mi tó mú kọ́ bọ́ pátápátá lọ́wọ́ ogun àti ègún àti wàhálà nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àti kó lọ́wọ́ gbogbo tí ń ṣe ìmọ̀ kí mètèkétà àwọn níbi pátápátá nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àti òun rẹ̀ tó tún mú mi gbọ́ ní òwúrọ̀ àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá mo dúpẹ́ mo gbé ọ̀gá mo yọ̀ ológo mo fọpẹ́ yàtọ̀ fún orúkọ rẹ fún ọ̀rọ̀ rẹ iyebíye àti òun rẹ tó tún mú mi gbọ́ ní òwúrọ̀ yìí láti bọ́ pátápátá àríkóró pátá lọ́wọ́ gbogbo tí ń ṣe ogun àti ègún àti wàhálà àti dààmú pátá àdájì bọ́ kóró gbogbo tí ń ṣe ìmọ̀ kí mètèkété àwọn ẹni bẹni gbogbo láti sọ gbogbo tí ń ṣe agbára àwọn ẹ̀ka ènìyàn àti àwọn ogun àti ègún àti gbogbo ìmọ̀ bí ẹ̀jẹ̀ bí ta sán pátá lórí ayé mi lórí iṣẹ́ mi lórí ilé mi lórí àjò mi lórí iṣẹ́ lórí ọjọ́ mi lórí àwọn ènìyàn gbogbo ṣe tẹ̀mí pátá àì lórí ìdílé mi ògo ni fún orúkọ rẹ bàbá ògo ni fún orúkọ rẹ ọmọ àjùlọ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn tìrẹ ní ògo bàbá Ọlọ́run ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo ìpadà sọ́dọ̀ rẹ mo dá gbogbo ògo láti ìpadà sọ́dọ̀ rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àánú mo béèrè fún àánú dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí nínú àánú àti ọ̀rọ̀fẹ́ tó ga jùlọ sọ mí di mímọ́ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run àánú oore ọ̀fẹ́ àánú àti ìrọ̀fẹ́ ìdìbò béèrè fún ọ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá sọ mí di mímọ́ nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ mo béèrè fún ìdáríjì bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá sọ mí di mímọ́ nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ ayérayé bàbá àánú àti oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún bàbá ṣàánú fún mi o Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí ó yá sọ mí di mímọ́ ó yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ ayérayé dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mí di mímọ́ nípa agbára àti àṣẹ rẹ ní gbogbo ọ̀dọ́ àbíjọ́ lọ́wọ́ àánú àti òròfẹ́ ni mo béèrè fún ọ bàbá dáríjì mi ó yá sọ mí di mímọ́ ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run àánú ẹ̀jẹ̀ Jésù Kristi fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ àti àdára mi àti àṣeyọrí mi rẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristi yá fi wẹ̀ mí mọ́ kó sọ mí di mímọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láàrin ní gbogbo ọ̀nà nínú gbogbo tí wọ́n máa ṣe nípò oore ọ̀fẹ́ àtàánú ẹ̀tọ́ ga jùlọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù Kristi ní gbogbo Ọlọ́run ẹlẹ́dàá Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ ìwọ Ọlọ́run bàbá ayérayé ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀yà fi pa gbogbo tí ṣàkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ́ ẹ̀jẹ̀ Jésù fi pa gbogbo tí ṣàkọsílẹ̀ àìdára mi rẹ́ ẹ̀jẹ̀ Jésù fi pa gbogbo tí ṣàṣedédé mi rẹ́ pátá nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀yà fi pa gbogbo tí ṣàkọsílẹ̀ ṣàṣedédé àtàdára mi rẹ́ ní orúkọ Jésù Kristi nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀yà fi wẹ̀ mí mọ́ ẹ̀yà fi sọ mí di mímọ́ Ọlọ́run ayérayé ò bàbá ayérayé ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ó yá fi wẹ̀ mí mọ́ ó yá kó sì fi sọ mí di mímọ́ fi wẹ̀ mí mọ́ kó sì fi sọ mí di mímọ́ nínú àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ ayérayé bàbá àgbàlagbà oyè ẹ̀jẹ̀ Jésù Kristi yá fi dá mi láre àìníwájú òye gbogbo àìníbi gbogbo àìnínú gbogbo lọ́nà gbogbo nínú lọ́nìgbà gbogbo ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fi dá mi láre ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ nínú àánú àti ìrọ̀fẹ́ àti ṣe òfẹ́ tó wà tó dúró títí láyé tí ò lẹ́gbẹ́ tí ò lójú wọn ni ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù yá fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù yá fi dá mi láre ní gbogbo ọ̀nà àìníbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo níwájú gbogbo ẹ̀jẹ̀ gbogbo yá fi ẹ̀jẹ̀ Jésù Kristi dá mi láre sẹ́ni orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi máa jẹ́ agbára nínú rẹ̀ àti ẹni tó ní ìgboyà nínú rẹ̀ láti lè mọ gbé ìgbésẹ̀ tọ̀tọ̀ àti láti lè mọ ìdáhùn tọ̀tọ̀ ní wá fún àwọn ẹni bí àtàwọn ẹ̀ka ènìyàn láti mọ sọ ìmọ̀ àti tí wọ́n dá sán àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ agbára rẹ̀ mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ayé rẹ̀ bàbá gbé wọ̀ mí lójijì Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí mo fi lè mọ pọ̀ ní ìgboyà nínú rẹ̀ èyí tí mo fi mọ àìní ìgbésẹ̀ àti ohun tó yẹ kí n ṣe àtọ̀rọ̀ kí n ṣe àti ìdáhùn tó yẹ kí n mọ fún àwọn ẹni bí àwọn ènìyàn àì láti mọ sọ wọ́n dá lágbára láti mọ sọ ìmọ̀ àti ètí wọn dá sàn bàbá yá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára àì láti lè ní ìgboyà nínú rẹ̀ àì láti
láti lè ní ìtara nínú rẹ̀ àní láti lè dúró ẹ̀ṣẹ̀ mi nínú ìfẹ́ àti àṣẹ rẹ̀ àní láti lè mọ kojú àti láti mọ borí àní gbogbo àwọn ènìyàn ní gbogbo àwọn ẹlẹ́tàn ní àwọn aṣínà náà kò níwájú rẹ̀ nínú ìfẹ́ rẹ̀ ni àní láti mọ sọ ìmọ̀ àti ètò àti kékeré wọn dasá àti òfò Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹlẹ́dàá kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi jára agbára nínú rẹ̀ èyí tí mo fi jó nígboyà nínú rẹ̀ àyè láti mọ pa àwọn ẹni bí àwọn ẹlẹ́tàn àwọn aṣinilọ́nà àwọn ajánikulẹ̀ kò nínú ìfẹ́ rẹ̀ láti mọ pa àwọn lẹ́nu mọ́ àti láti mọ sọ gbogbo wọn dá láàrin agbára àti ẹni ẹ̀gàn àti ẹni yẹ̀yẹ́ Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi alágbára gíga bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí àní mo bèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ṣe Olúwa gbé wọ̀ mí lódìdí àní láti máa pa gbogbo àwọn ẹni bí àwọn ìka ènìyàn àwọn ẹlẹ́tàn àwọn aṣinilọ́nà kò nínú ìfẹ́ rẹ̀ yẹn àwọn ajánikulẹ̀ kò nínú àṣẹ àti ìfẹ́ rẹ̀ yẹn àwọn amúnikúrò lójú ọ̀nà rẹ̀ àwọn aṣinilọ́nà kò lójú ọ̀nà rẹ̀ yẹn Olúwa agbára àtìlẹ́yìn láti máa parí Olúwa gbé wọ̀ mí agbára àtìlẹ́yìn láti máa sọ ìmọ̀ àti ètí wọn dá sí láti gbé wọ̀ mí agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ àní láti máa dojú tì wọ́n àní láti máa dojú tì gbogbo àríkèrèké wọn Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ sẹ́ àní láti máa borí wọn àní láti máa dojú tì wọ́n àní láti máa dojú tì gbogbo ìbà àti ìjà àtẹ̀lẹ́ àríkèrèké wọn láti máa sọ gbogbo wọn dá sátẹ̀lẹ́ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ sẹ́ àní kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ iná ẹ̀mí àtagbára ni mo bá gbé wọn níbi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi sáájú àlọ́ ń gbàgbà káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ èyí tí gbogbo àwọn ẹlẹ́tàn àwọn alárékérekè àwọn ẹgbẹ́ ti pè àwọn alátakò Kristi àyẹ̀wò òfin lé wọ́n fi mọ́ rí mi wọ́n fi mọ́ sáwọ́ gbó wọ́n fi mọ́ rí mi wọ́n fi mọ́ jìnnà sí mi wọ́n fi mọ́ rí mi àní wọ́n fi mọ́ sàn wọ́n fi mọ́ di òkú àti wọ́n ti mọ́ di ẹni ilẹ̀ pátápátá Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí èyí tí gbogbo àwọn sọ̀rọ̀ òdì àdìsí Kristi àní àwọn alátakò òdì àdìsí Kristi wọ́n fi mọ́ sáwọ́ gbò àní wọ́n fi mọ́ di ẹni ilẹ̀ àní wọ́n fi mọ́ di ẹni àtẹ̀pá ẹni lè gbé Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìtí ọ̀sọ̀ mi di ohun àríṣà àní tí ọ̀sọ̀ mi di ohun ẹ̀rù láti jìnnìjìnnà àní fún gbogbo àwọn alátakò fún Kristi fún gbogbo àwọn olùdátakò àwọn òdiwọ́ àti àwọn àjọlẹ́nu fún ògo àti ìlógo rẹ̀ àní fún ọ̀rọ̀ rẹ̀ àwọn asọ̀rọ̀ òdì sí ọ̀rọ̀ rẹ̀ àbí àwọn agbógun ti ọ̀rọ̀ rẹ̀ bàbá iná ẹ̀mí àtàgbára àti ìmísí rẹ̀ ni mo béèrè fún ó yá gbogbo mi lójijì àní láti di ẹ̀rù jẹjẹ àní láti di ohun àrísá àní láti di ẹ̀rù láti jìnnìjìnnà àní fún gbogbo wọn jẹ́ gbogbo kíbi tí mo bá wà àní tẹ́ bá ti kúrò àní wọ́n mọ̀ di òkú àní wọ́n mọ̀ di àtẹ̀pá wọ́n mọ̀ di ẹni ilẹ̀ Olúwa kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ Olúwa iná ẹ̀mí àtàgbára rẹ̀ ètí ẹni kọ̀ọ̀kan wọn àní wọ́n fi mọ di òkú àti àwọn àti bàbá tí wọ́n fi mọ sọ̀rọ̀ tí wọ́n agbára wọ́n fi mọ sọ̀rọ̀ bọ́ọ̀ lọ́wọ́ àní kíkí tó lọ́wọ́ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ayérayé ò kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ dúró lórí ẹsẹ̀ mi ní gbogbo ọjọ́ ayé mi nínú ọ̀rọ̀ rẹ nínú ìfẹ́ rẹ àti nínú àṣẹ rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ Ọlọ́run ayérayé o iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà ó yá gbé wọ̀ mí lódìdí Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ èyí tí èmi fi mọ́ dúró nínú ìfẹ́ rẹ nínú àṣẹ rẹ nínú ọ̀rọ̀ rẹ nínú ìlànà nínú ìtọ́ni rẹ nínú ìdarí rẹ ní gbogbo ọjọ́ ayé mi láì ní yẹsẹ bàbá yá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún iṣẹ́ èyí tí èmi ò fi mọ́ dúró nínú ọ̀rọ̀ rẹ nínú òtítọ́ àti lòdò nínú ìfẹ́ nínú ìlànà nínú ìtọ́ni ìdarí rẹ àyè tí èmi ò fi ní yẹsẹ dábẹ́ bó ti wù kó orí àgbà tó Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ní ayé ẹ̀mí àtàgbára rẹ agbówó mi ìdí ẹ̀mí àtàgbára rẹ mo bá gbówó mi sẹ́ ìdí ẹ̀mí àtàgbára rẹ agbówó mi agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà karùn-ún káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ìjẹ́ pé níbi gbogbo yòówù kòwò tí mo bá wà èmi ò lè mọ ṣohun gbogbo nínú ìdarí ìtọ́ni ìfẹ́ àti àṣẹ rẹ̀. Èyí tèmi ò fi ní lè ṣohun tèmi ò ní lè ṣohun kóhun kan nípa agbára nípa ọgbọ́n nípa àmà àti òye mi. Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Bàbá ilé mi mímọ́ àti agbára rẹ̀ dà. Ó yá gbé wọ̀ mí lódìdí. Àní kọ́ mi fún ilé mi mímọ́ rẹ̀. Ó yá kọ́ mi fún agbára rẹ̀. Ó yá kọ́ mi fún ilé mi mímọ́ rẹ̀. Ó yá kọ́ mi fún agbára rẹ̀. Ìjẹ́ pé níbi gbogbo yòówù kọ̀wé kí n lè yìí láyé. Èmi ò fi lè ṣohun kóhun kan nípa ìfẹ́ títà tàbí ìfẹ́ ti ènìyàn àbí nípa ìbọn tàbí ìbọn ti ènìyàn. Bí kò ṣe pé nípa ìfẹ́ àti àṣẹ àti ìdarí àti ìtọ́ni àti ìkọ́ni rẹ̀ nínú àmìmọ́ nínú òtún àti òdodo. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́ni mo béèrè fún. Olúwa gbé wọ̀ mí lódìdí. Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Èyí tí mo fi mọ ṣohun gbogbo nínú òtítọ́ nínú òdodo nínú ìfẹ́ nínú ìdarí nínú ìtọ́ nínú ìkọ́ni rẹ̀ nínú ìlànà rẹ̀ àìláìsí ìfẹ́ títara láìsí ìmọ̀tara àbí èrò títara lábẹ́ bó ti wò kó kéré mọ́ àìnínú rẹ̀ pátápátá. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára. Ìyẹn ìgbàgbára rẹ̀ dàgbà wọ̀ mí. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti mọ gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú ìran àti èpè ìran àti gbogbo tí ń jẹ́ ọ̀tá àti gbogbo agbára wọn pátá láì kù síbi kankan. Ìyẹn pé láti di iná àárẹ̀ àti àpáta jùgbòlù nínú rẹ̀. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún. Ó yá gbé wọ̀ mí lódìdí. Ọba kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára rẹ̀ láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ègún àti májẹ̀mú àti èpè ìrọ̀rùn láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ọ̀tá àti gbogbo agbára wọn rùn èyí tí àní kò sí òdì kò síbi kankan. Olúwa iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún sẹ́. Ó yá gbé wọ̀ mí lódìdí. Àní iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún. Ó yá gbé wọ̀ mí lódìdí. Èyí tí mo fi di àpáta àti iná àjónirun àní nínú rẹ̀ àti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ègún èpè àti májẹ̀mú run àti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ọ̀tá àti gbogbo agbára gbogbo run àyìn láti mọ ọrùn gbogbo tí ń jẹ́ ibi àti ìtẹ̀ríkẹ́ àríkẹ́kẹ́ oṣù gbogbo run. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára. Ìyá ilé ìgbàtàbọ̀lẹ̀ láyà gbogbo mi dìde. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà keje káwọ́ méjèèjì sókè. Ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní láti mọ tayọ àti láti mọ ṣe rere ní gbogbo ọjọ́ ayé mi láti mọ tayọ àti láti mọ ṣe rere láti mọ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà lábẹ́ bó ti wù kí orí. Àdúrà rẹ̀ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Ayérayé mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Olúwa gbé wọ̀ mí lódìdí. Àní iná ẹ̀mí mímọ́ agbára àti àṣẹ rẹ̀. Olúwa gbé wọ̀ mí lódìdí. Àní láti mọ tayọ̀ àní láti mọ ṣe rere àní gbogbo ọ̀nà nínú gbogbo tí mo bá ṣe ní gbogbo ìrìnàjò ayé mi àní láti mọ kóòrè ayọ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kórè. Bàbá ya kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́. Ó yá kọ́ mi fún agbára àti àṣẹ rẹ̀ pẹ̀lú iná ẹ̀mí mímọ́ agbára àti àṣẹ rẹ̀. Gbé wọ̀ mí lódìdí. Àní láti mọ tayọ̀ àní láti mọ lékè láti mọ ṣe rere àní láti mọ ní àṣẹ rẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo nínú gbogbo àní láti mọ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní láti mọ kóòrè ayọ̀ ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kórè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́. Olúwa kọ́ mi fún agbára rẹ̀. Iná ẹ̀mí àti agbára rẹ̀ ni mo bìí wá gbé wọ̀ mí lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo bìí wá gbé wọ̀ mí lódìdí. Iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo bìí wá gbé wọ̀ mí lódìdí. Ó yá jẹ́ agbára fún mi jẹ́ agbára fún mi lọ. Ó yá jẹ́ àtìlẹ́yìn fún mi jẹ́ fún mi lọ. Ó yá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́ni orúkọ Jésù. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Pàṣẹ béèyàn ní iṣẹ́ mọ́ èyí tá à ń palẹ̀mọ́ láti jáde kúrò nínú ọ̀sẹ̀ tá a sì wọ ní ọ̀sẹ̀ tuntun mìíràn. Ó yá láti ibi gbogbo wa gbogbo ẹni tí ẹ jẹ ní gbèsè orere ẹ sáré títí ẹ bẹ̀rẹ̀ sí dá ìtọ́ mi padà fún mi tèlétèlé. Ẹ bẹ̀rẹ̀ sí dá ire àti ìpè mi padà fún mi tèlétèlé. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi.
àní bí ilẹ̀ ọjọ́ ò ní ṣe mọ́ èyí tí í ṣe ọjọ́ èyí tí ó gbé nínú ọ̀sẹ̀ bá ṣe pẹ̀lú láti jáde kúrò lọ́sẹ̀ bọ́ sínú ọ̀sẹ̀ mìíràn gbogbo ẹ̀yin tẹ́ jẹ mí nígbè ṣe orere gbogbo ẹni tí ẹ̀ tọ́ mi àti ìpè mi bẹ ní kàwọ́ yẹn èmi ọ̀fẹ́ mẹni tí ẹ̀ ṣe ìsìfẹ́ mọ́ mi tẹ̀ wá láti àkókò ní orúkọ Jésù Kristi ọ̀yá àní ẹ̀ sáré ti èbè sí dáìtọ́ mi padà fún mi tèlétèlé ẹni yòówù kó wù kẹ́ ẹ jẹ́ àní bí ilẹ̀ ọjọ́ ò ní ṣe mọ́ pẹ̀lú àṣẹ àti agbára Ọlọ́run alààyè ni bá a ṣe palẹ̀ mọ́ láti jáde kúrò lọ́sẹ̀ bọ́ sínú ọ̀sẹ̀ mìíràn pẹ̀lú àṣẹ àti agbára Ọlọ́run alààyè ni èjẹ́ tó tọ́lọ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gàdú gbogbo orúkọ rẹ̀ lọ mo pa ní àṣẹ ìjọba àkọ́ wípé à ń da gbogbo tí ṣe òkúra ayé padà ọ̀yá ẹ̀bẹ̀rẹ̀ sí dá gbogbo ẹ̀tọ́ mi padà èyí tó pọ́lọ̀ ṣe bó ṣe tèmi láti wáyà ẹ̀bẹ̀rẹ̀ sí dá gbogbo ẹ̀tọ́ padà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mi nígbè ìṣòro rere àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mi nígbè ìṣòro rere ayọ̀ ibi gbogbo yòókù kẹ́ni wẹ̀ yòókù ẹ̀yà ẹ̀bẹ̀rẹ̀ sí dá gbogbo padà fún mi tèlétèlé báyìí fẹ́ẹ́ bí dá padà fún mi tèlétèlé. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta bí ilẹ̀ ọjọ́ ní sí mọ́ ẹ gbọ́ àní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mi ní gbèsè orere ayọ̀ Ọlọ́run ti ṣe gbogbo tí ń ṣe tèmi ní àṣepé ẹ̀jẹ̀ Jésù Kristi ti dá mi láre ọ̀yá mo gba ẹ̀tọ́ mi padà ẹ bẹ̀rẹ̀ sí dá padà fún mi tèlétèlé ẹni yòówù kó wù kẹ́ jẹ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àní ẹ gbọ́ o àní Ọlọ́run aláṣepé ó ti ṣe gbogbo tí ń ṣe tèmi ní àṣepé ẹ̀jẹ̀ Jésù Kristi ó ti dá mi láre pátápátá àní tí mo ṣe tẹnumọ́ tí mo ṣe paláṣẹ o bí ilé ọjọ́ ní ṣe mọ̀ gbogbo èyí tẹ̀ jẹ́ mi nígbè ṣòro rere ayọ̀ àní gbogbo èyí tẹ̀ tó àti pé mi bẹ̀jẹ̀ káwọ́ yín èmi ọ̀fẹ́ mẹni tẹ̀ ṣe ibi yòówù kò wò kẹ́lẹ́ wa ní orúkọ Jésù mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé nítorí pé Ọlọ́run gbọ́ ọ̀rẹ́ ga gbogbo orúkọ rẹ̀ lọ́ọ́ yá àìní ẹ̀bẹ̀rẹ̀ sí dá gbogbo ẹ̀tọ́ mi padà mo gba gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ìpín mi àti eré ayọ̀ mi tó wà ní kàwé mo gbà padà ó yá bẹ̀rẹ̀ dá padà fún mi àní tẹ̀lé ó yá bẹ̀rẹ̀ dá padà fún mi èyí tó pé tí Olúwa ní àtẹ̀pọ̀ mọ́ pa ní àṣẹ ní orúkọ Jésù Kristi ó yá ẹ̀bẹ̀rẹ̀ sí dẹ́ẹ̀tọ́ padà fún mi ẹ̀bẹ̀rẹ̀ tọ́ padà fún mi ẹ̀bẹ̀rẹ̀ dẹ́ẹ̀tọ́ padà fún mi ẹ̀bẹ̀rẹ̀ dẹ́ẹ̀tọ́ padà fún mi àní tẹ̀lé ní ẹ̀bẹ̀rẹ̀ sí dá gbogbo ẹ̀ padà fún mi. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù akọ wípé nítòótọ́ ire àti àníyànmọ́ tọ̀mílẹ̀ lọ́jọ́ ayé mi gbogbo èmi ó sì mọ gbé lórí wa títí láéláé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ire àti àánú ìgbéga àti ìbùkún àṣeyọrí oríire ayọ̀ ọ̀yá bẹ̀rẹ̀ sí jẹ́ ìpín mi ní gbogbo ọ̀nà ọ̀yá bẹ̀rẹ̀ sí jẹ́ ìpín mi ní àmì tó dá ìṣẹ́kù ní gbogbo ìrìn àjò ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àṣà ti kọ́ wípé ire àti àánú ni yóò mọ tàn mí lẹ́yìn ní gbogbo ọjọ́ ayé mi gbogbo èmi ó sì mọ gbé lórí wa láti mọ iye Ọlọ́run láti mọ sọ nípa títóbi Ọlọ́run wa láàyè ọ̀yá bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ̀ ìjẹ́ mọ pa ní àṣẹ ni ohun gbogbo tí ń jẹ́ ire ohun gbogbo tí ń jẹ́ ìgbéga àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run wa láàyè ọ̀yá àní ẹ̀bẹ̀ tí pọ̀ tóbi wá ọ̀yá ẹ darapọ̀ máa yé mi ẹ darapọ̀ máa yé mi ẹ darapọ̀ máa yé mi ẹ darapọ̀ yá mi àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run wa láàyè àní ire àti àánú ọ̀yá ẹ̀bẹ̀ tí tóbi wá àní gbogbo tí ń jẹ́ ire ayọ̀ ìgbéga ìbùkún àṣírí oore gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí jẹ́ ìpín mi báyìí àní ní àní sólà ìṣẹ́kù ohun gbogbo tí ń jẹ́ ire ayọ̀ àti ìṣọ́kù àní kó wà fún òkú rẹ̀ ní ọkọ̀ sílẹ̀ ìrere ọ̀yá bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi báyìí àní gbogbo tí ń jẹ́ ìgbéga ìbùkún ayọ̀ àti oore gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi báyìí nípa agbára àti àṣẹ Ọlọ́run rẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi báyìí ní orúkọ Jésù Kristi àti kọ́ ikú Ọlọ́run agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ àtàlátìlẹ́yìn fún mi láti mú mi wọnú ògo mi lọ láti mú mi tayọ láti mú mi ṣàṣírí ayọ̀ láti sọ mi di ògo ńlá àti ògo ńlá àti ẹni òkè tí ò lè wálẹ̀ mọ́ ìmí ò dálábàá ibi yòówù kẹ́ lè wà àní ohun tó máa ṣẹlẹ̀ tẹ́fì tọ̀mí wá tẹ́fì sí ìwé kàmí tẹ́fì kàmí lára tẹ́fì pàdé ara wa yakọ́ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù mọ́ pàdé àṣẹ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ láti lẹ́yìn fún mi àyìn láti sọ bí di ogun ńlá àyìn ẹni òkè tí ò lè wá lè mọ́ láláì àyìn láti mọ ní àṣeyọrí ayọ̀ lórí ní gbogbo ọ̀nà mi àyìn lórí gbogbo ìdáwọ́lé rere mi àyìn láti mọ ní ìran rere láti mọ gbogbo rere mi wá sí mi ṣe ìjẹ́ mo wú ìmọ̀ sọ́mọ tẹni mọ́ padà sí ní orúkọ Jésù Kristi ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tẹ́bi sí mi náà sí kàn mẹ́ àbí tẹ́bi tàn mí wá àbí tẹ́bi pàdé ara wa àbí tẹ́bi fi tàn yín wá ní orúkọ Jésù Kristi yakọbẹ sí ní ṣẹlẹ̀ báyìí àyíkọbẹ sí ní ṣẹlẹ̀ báyìí àyíkọbẹ sí ní ṣẹlẹ̀ báyìí àyíkọbẹ sí ní ṣẹlẹ̀ báyìí ìyíkọbẹ sí ní ṣẹlẹ̀ báyìí àyíkọbẹ sí ní ṣẹlẹ̀ báyìí nípa àṣẹ àtàgbára Ọlọ́run àyíkọbẹ sí ní ṣẹlẹ̀ báyìí èmi pa ní àṣẹ ní ojú pàtẹ ọkọ tó pàtẹ mi kọ máa láṣẹ lè mí ṣe àyíkọbẹ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin wo lẹ pé ẹ ní ọ̀tá tẹpẹ ní ayọlẹ́nu àfọ̀gùnjà ní nára yé mi èmi ọ̀fẹ́ mẹni tẹ̀ ń ṣe ẹ̀yin wo lẹ pé ẹ ní àfinisùn adánilẹ́jọ́ adánilẹ́bi àbí ẹ̀fẹ́ pé ẹ̀rọ ẹni ègún àti májẹ̀mú rẹ̀ èmi ọ̀fẹ́ mẹni tẹ̀ ṣe ẹni yòówù kó wù kẹjẹ
láti àkókò lọ àti gbogbo agbára yín ẹ kú dànù ẹ ṣòfò dànù ẹ kú dànù ẹ sì kí ni o ẹ ṣòfò dànù àní ẹ sọ agbára yín rò nítorí pé Fáráò àti gbogbo ẹsẹ̀ àti gbogbo ni wọ́n kú dànù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ àṣẹlélẹ̀ yìí o àyítí gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ̀lẹ́ ní ọ̀tá ayọ̀lẹ́nà nínú àfọ̀gùjà ní ayé mi gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ̀lẹ́ ní adánidúró sójú kan ní ayé mi gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ̀lẹ́ ní àní àfinisọ adánilẹ́jọ́ àní adánilẹ́bi àní gbogbo ẹ̀yin tẹ́ ń pẹ̀lẹ́ ní àní ìgò àti májèmú àti èpè ìran èyí tó rí wípé àṣà ti dàmí láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù ìsọ̀bìtì mo ti dàbí láre mi ò tí láre mọ́ mo wá wí mọ́ pa ní àṣejù orúkọ Jésù Kristi àti àti gbogbo ẹ̀rùn dànù àní ẹ̀sọ̀fù dànù àní ẹ̀kú dànù àti gbogbo agbára yẹn ní orúkọ Jésù Kristi àní ẹ̀kú dànù àní ẹ̀sọ̀fù dànù èyí tó pé ìwà sáyé Jésù Kristi láti inú gbogbo ti ṣiṣẹ́ àṣìṣọ́ àti òkùnkùn gbogbo orun ni ní orúkọ Jésù àti gbogbo agbára yẹn orun dànù àní ẹ̀kú dànù Fáráò orun dànù àti orun àtẹgbẹ́rẹ́ àti gbogbo ẹ̀tẹ̀ àti kẹ̀kẹ́ ogun rẹ̀ gbogbo àbọ̀ sójú òkun pa èmi náà mú ẹ̀yin náà mọ́ sọ̀rọ̀ àṣẹ ẹ̀yà ẹ̀rù dànù àní ẹ̀sọ̀fù dànù àti gbogbo agbára yẹn gbogbo ẹ̀tẹ̀ pẹ́ ní ọ̀tá ayọ̀lẹ́dà ní àfọ̀gùn yàrá dáadáa yé mi tó sójú kan náà ni àní ayé ìmọ̀lá lórúkọ ṣe kúrò ní ẹ̀sọ̀fù nípa agbára àti àṣẹ náà ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo Ọlọ́run yìí ọ̀yá ìwọ tó ní gbogbo ògo àti ìyá mọ́ gbogbo lọ mọ́ gbà yín lọ ju ti àtẹ̀yìnwá lọ mọ́ gbogbo lọ mọ́ gbà yín lọ iná mi mímọ́ àti agbára àti àṣẹ rẹ wàá túbọ̀ sọ̀kalẹ̀ gbé sọ̀kalẹ̀ láti mú wa gbóhùn rẹ ọ̀rọ̀ rẹ ju bá a ṣe ń gbọ́ lọ kí iṣẹ́ àmì iṣẹ́ agbára rẹ kó túbọ̀ mọ́ farahàn ju bó ṣe farahàn nínú ayé nìkankan wa àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ìwọ Ọlọ́run tó ní ògo àti èyẹ ìwọ tí kì í pé ògo rẹ pẹ̀lú tí kì í fi rẹ fi gbẹgbẹ ọyá mọ gbọ ògo lọ ní gbogbo ọ̀nà ọyá mọ gbọ ògo lọ àìní gbogbo ọ̀nà ọyá mọ gbọ ògo lọ ìjọ pé gbogbo ògo jẹ́ tirẹ̀ àìní gbogbo òṣè jẹ́ tirẹ̀ ọyá mọ gbọ ògo lọ àìní ju tí àtẹ̀yìnwá lọ àìní ju àwọn ọjọ́ yòókù lọ ju táwọn ọ̀sẹ̀ àwọn oṣù àwọn ọdún tó ti kọjá lọ bàbá ọyá mọ gba gbogbo ògo ọyá mọ gba gbogbo òṣè mọ fi wà láyé àtúnṣe lágbára kan bó ṣe fi hàn lọ wàá túbọ̀ jẹ́rìí agbára rẹ bó ṣe jẹ́rìí agbára rẹ wàá túbọ̀ mú agbóhùn rẹ bó ṣe mú agbóhùn rẹ lọ wàá túbọ̀ mú agbóhùn rẹ bó ṣe mú agbóhùn rẹ lọ wàá túbọ̀ mọ tọ́ wa wàá túbọ̀ tọ́ wa wàá túbọ̀ jáde wàá túbọ̀ ṣàkóso ayé bó ṣe ṣàkóso ayé wa tẹ̀tẹ̀ wa lọ bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára àti àṣẹ rẹ wàá túbọ̀ sọ̀kalẹ̀ bó ṣe sọ̀kalẹ̀ lọ iná ẹ̀mí mímọ́ agbára àti àṣẹ rẹ wàá túbọ̀ sọ̀kalẹ̀ bó ṣe sọ̀kalẹ̀ lọ ayé ẹnìkan kó túbọ̀ gba ìyanu bó ṣe gba ìyanu lọ ẹ̀rí rere ayọ̀ ya kó túbọ̀ jẹ́ ìpín ẹnìkan bó ṣe jẹ́ ìpín kan lọ kí gbogbo ògo yóò sì mọ̀ jẹ́ ìtumọ̀ pápátá bó ṣe jẹ́ lọ títí láwọn ìdámọ̀ gbòòrò ọ̀rẹ́ gáṣẹ́ bàbá òyìnbó mímọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi bá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o rọ̀lá orúkọ rẹ ọba àwọn ọba bàbá mi àtọlọ́run mi ológo jùlọ fún mi nírànwọ́ rẹ ọba ayérayé kí lérò ká gbogbo ayé lákòrílẹ̀-èdè kan ò lọ́lá orúkọ rẹ àtóbi jù bàbá àgbà bàbá mi àtọlọ́run mi bàbá tó mọyì ọmọ fún mi nírànwọ́ rẹ ọba tí kì í dojú ti ní kí lérò ká gbogbo ayé pátápátá ò lọ́lá orúkọ rẹ ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù Kristi tó ṣe bí èjì lọ ẹ̀rí tó wá sáyé láti inú gbogbo ṣe èṣù sí òkùnkùn ràn tó bògò rẹ̀ sílẹ̀ tó sì tún padà kúrò tuntun la gbogbo ayé já tó lọ ṣe jọ́ mẹ́ta àbí jọ́ méjì lọ ṣe mẹ́ta nínú bòjì tó sì jáde tó gbàgbà lọ́wọ́ okú àti ìsàkókò àti tó sì gba kọ́kọ́rọ́ àméjì tìsàlẹ̀ àti ti ọ̀run tó sì gbéga gidigidi láti gbé orúkọ rẹ̀ gagi pé bí orúkọ rẹ̀ gbogbo okun máa wọlé adá gbogbo ogun padà tó lè fún àṣẹ pé iṣẹ́ ìgbà tí wọ́n ti ṣe ní ayé kọ̀ọ̀kan wa bàbá àti gbogbo ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn àtàwọn tá a wà ní bíbẹ̀ àtàwọn tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá ìtorí pé ìwọ ti bá ayé rẹ̀ kọ̀ọ̀kan pàdé ayé ẹnì kọ̀ọ̀kan wá ti bọ́ lọ́wọ́ ogun àti ègún àti ìwà láti àmọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹni bẹ́ẹ̀ gbogbo tó ní pàtàkì lórí ẹnì kọ̀ọ̀kan wa mọ́ nípa oore ọ̀fẹ́ àánú àti ṣe òfẹ́ àánú rẹ̀ tó wà tó dúró títí láláì nípa ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tí wọ́n fi jẹ́ ẹnì kọ̀ọ̀kan wa láàrin àti tí wọ́n sì fi wẹ́ ẹnì kọ̀ọ̀kan wa mọ́ nípa agbára àti àṣẹ rẹ̀ àti àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí wọ́n fi gbẹ́ ẹnì kọ̀ọ̀kan wa pápátá ìdẹ́pẹ́ wọ́n sì sọ gbogbo ìmọ̀ àti ètè ibi dasán aṣọ gbogbo ṣe gba ọgbẹ́ àti ìyẹn ìdọ́gbẹ́ bá ṣe ń jáde kó nínú ọ̀sẹ̀ táwọn ọ̀sẹ̀ tuntun mìíràn lọ ayé wo tó wà bákan náà mọ́ ayọ́ bẹ̀rẹ̀ sí ní fọ́ togotogo aṣọ gbogbo ṣe bàbá gba ọgbẹ́
Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn nítorí pé ní gbogbo àwọn ọmọ gbogbo síwájú síwájú ní ayé nìkankan wa aṣọ wípé ṣe gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ yìnyín ọ́ láwọn gbọ́ orúkọ rẹ̀ ga àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti Baba, oore ọ̀fẹ́ ti Ọmọ, oore ọ̀fẹ́ ti Ẹ̀mí Mímọ́ ó ṣèrìn àjò wa ní rere, ó ṣèrìn àjò wa ní ayọ̀, ó ṣèrìn àjò wa lógo. Àníṣe bá a ṣe ń jáde kúrò nínú ọ̀sẹ̀ yìí à ń jáde tẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oore àti ìbùkún Ọlọ́run alààyè, à ń jáde pẹ̀lú àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ Ọlọ́run alààyè, à ń wọnú ọ̀sẹ̀ tuntun mìíràn pẹ̀lú gbogbo agbára tó lọ́n fi jẹ́ Ọlọ́run àti pẹ̀lú gbogbo àtìlẹ́yìn Ọlọ́run, pẹ̀lú gbogbo ìrànlọ́wọ́ Ọlọ́run. Nínú ọ̀sẹ̀ tuntun mìíràn tó lọ à ń lọ síbẹ̀ láti lọ kóore ayọ̀ àti láti lọ ṣe rere lọ́pọ̀lọpọ̀, láti lọ tayọ̀ lọ́pọ̀lọpọ̀, láti lọ lékè lọ́pọ̀lọpọ̀, láti dá lábùkù fún lọ́pọ̀lọpọ̀. Gbogbo àwọn olóore aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa wọ́n bẹ̀rẹ̀ sí rí ẹnìkọ̀ọ̀kan wa báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí kàtí kòǹgẹ́ ẹnìkọ̀ọ̀kan wa abẹ̀ sí pàdé kálukú bẹ̀rẹ̀ sí pàdé tí tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí rántí ẹnìkọ̀ọ̀kan wa sí rere. Bẹ́ẹ̀ ni orí kò yí padà, orí ọ̀fẹ́ ti Baba ìmọ̀ fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run alààyè ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Hallelujah méje o, hallelujah 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 ògo fún Olúwa.